ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ti awuyewuye tó ń lọ pé ó fẹ́ díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 ó mà ti sọ̀rọ̀ ó ti sọ̀pọ̀ ọ̀rọ̀ ó ti ju bọ́ǹbù ọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tí Ṣèyí Mákindé tó sì ti jẹ́ kó dìímọ̀ o wípé kí Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ká má ṣe tí ìdùnnú ká má ṣe tí ìfi ẹ̀dọ̀ lórí òróòro pé ó ti ṣeé ṣe fáwọn lọ́dún 2027 páwọn yóò tún ṣe ìjọba lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n tó ní àwọn aráàlú tí inú ń bí tínú wọn ò dùn ó ní àwọn ni yóò jẹ́wọ́ ara wọn fún ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. Ǹjẹ́ níbo ni Ṣèyí Mákindé níbo ló ti sọ ọ̀rọ̀ yìí? Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹwàá ọdún yìí the 16th of October 2025 ìní Ṣèyí Mákindé tí wọ́n tún ń pè ní omi tuntun ìní ó sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ olóṣooṣù ẹ̀ tó ń pè ní newsletter tó máa fi síta fáwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ló sì ti sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbo òṣèlú Nàìjíríà pàápàá bí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP bó ṣe ń fò kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà tó lọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ kí ọ̀pọ̀ òǹwòye òṣèlú máa jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ó ti ń fojú hàn pé Tinubu ni yóò jáwé olúborí fún sáà kejì nítorí pé gbogbo àwọn gómìnà tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti alátakò gbójúlé gbogbo wọn ti ń sá lọ sí ẹ̀yìn Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ṣá ọ̀rọ̀ yìí ó ní Ṣèyí Mákindé ló máa ń sọ̀rọ̀ dé lórí bẹ́ẹ̀ ni ó jẹ́ kó di mọ̀ pé bí àwọn gómìnà bá ṣe ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní kò tiẹ̀ tu irun ẹyọ kan péré báyìí lára òun kódà ó lóun ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nítorí pé àwọn kọ́ ni yóò dìbò àwọn kọ́ ni yóò sọ ẹni tí yóò di ààrẹ tàbí gómìnà kan lọ́dún 2027. Gómìnà Ṣèyí Mákindé jẹ́ kó di mọ̀ wípé kò sí àrùn ojú ni kì í ṣàrùn mù ó ní gbogbo ọmọ Nàìjíríà lórí bí ìjọba yìí bó ṣe fẹ́ báyé wọn jẹ́ ó láti jẹ àtìmọ́ báyìí ó nira fún gbogbo ọmọ Nàìjíríà ni ó ní bẹ́ẹ̀ ìní ayé ọ̀pọ̀ àwọn ìdílé ló ti fẹ́ polúkú mọ̀ṣọ́ tó yẹ pé bẹ́jẹ̀ ṣe ń yí mọ́ra wọn gan kò yí àwọn náà mọ́ ó ní gbogbo eléyìí ń ló wà lọ́kàn àwọn ọmọ Nàìjíríà oníṣẹ́lẹ̀ ni wọn yóò tó wá fi dìbò fún ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kọ́tù dànù ó ní bí àsìkò náà bá tó àwọn ọmọ Nàìjíríà ti bí ń pa tí inú ń bí wọn yóò fi ẹ̀hónú wọn hàn nípasẹ̀ ìbò dídì. Bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé wá jẹ́ kó di mọ̀ pé àsìkò tí òun lè mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ó ní àsìkò tí ebi tó ń pa àwọn èèyàn tó bá fò kúrò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó nígbà náà lòun yóò ṣe mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ àti pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti fìdí múlẹ̀ dáadáa.